so many things. See, mo tẹ̀sí recover. Mi ò recover from up till now. Mo ta property, mo ta lé, mo tọ̀nà. Mi ò tí recover. The secret between Busola Eleyele and Bayowa Films finally exposed. Ẹ̀yin tèmi, mo kí yín káàbọ̀ yẹn sórí YouTube channel yìí. A fẹ́ sọ àwọn kankan ìyẹn lórí Busola Òkè àti Bayowa Film. Mo fẹ́ tú àwọn àṣírí kankan. Mo dẹ̀ fẹ́ wò pé kájọ fojú sunùkùn wò títí dé òpin ìyẹn nípa Busola Eleyele. Mo fẹ́ kẹ́ wo fọ́nrán yìí. Mo fẹ́ kẹ́ wo títí dé òpin. Lákọ̀ọ́kọ́ Busola Òkè, mo fẹ́ bi yín ìbéèrè kan. Ní ọdún bíi méjì sẹ́yìn, ẹ jáde ẹ sunkún, ẹ ṣe gbogbo ẹ̀. Mo dẹ̀ nígbàgbọ́ pé ó ṣeé ṣe káwọn kan náà kan tó dáwọ́ fún yín bí kankan ń gbà yẹn. Lẹ́yìn èyí láìpẹ́ yìí, ẹ tún jáde, ẹ tún bú sẹ́kún. Kí ló ṣẹlẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ Bayowa Films tí ò kúrò lẹ́nu yín? Kí ló ń ṣẹlẹ̀ gangan? Àǹtí, kí ló ń ṣẹlẹ̀ gangan? Ẹ wò, kí n tó tún tẹ̀síwájú, ẹ bá mi wo fọ́nrán yìí náà. Gifts can't do you nothing in this Nigeria. No. No. Ẹ káàbọ̀ padà. Ṣé ẹ̀ ń rí nípa sísítà yìí ìyẹn Busola Òkè léyìí tán tó ẹ̀ṣẹ̀ kun sùn láìpẹ́ yìí tó di pé ikọ̀ lára àwọn òṣèré tátà náà lọ bá wọn, wọ́n ṣe interview fún wọn. Inú interview yẹn mo gbọ́ àwọn kọ̀ọ̀kan tó yẹ pé ó ṣe mí kàyéfì. Wọ́n láwọn ń gba hòtẹ́ẹ̀lì bíi 50+ tó ń san daily pé torí pé owó àwọn rent àwọn òrówó jẹun. Àṣà ò náà pẹ̀lú gbogbo àwọn followers ẹ̀rí lórí social media kò wá sí ìtẹ̀lẹ̀ ṣe ń bẹ̀rẹ̀ kẹ́ ẹ tẹ́ pé ẹ máa monetize àbí kankan lórí tẹ ní lórí kí ló àṣà ò náà ẹ tó fẹ́ jáde tó fẹ́ ṣe tó fẹ́ tọrọ owó lọ́wọ́ àwọn èèyàn ni. Ìgbà yẹn náà lẹ ṣe live stream ten sunkún nípa ti ọ̀rọ̀ Bayowa Films and Record International ó ṣe gbá ó ṣe tọ̀hún. Ẹ jẹ́ ń sọ òótọ́ kan fún yín tí ò bá séèyàn tó máa sọ fún yín. Tí Bayowa ò bá gbé yín jáde wọ́n lè má mọ̀ yín lákòókò yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn míì wà pé wọ́n jẹ́ bí ojúgbà yín bí ojú ẹgbẹ́ yín gbà pé wọ́n náà wọ́n ní talent ọmọ orí kọ dáadáa ṣùgbọ́n torí pé kò sí èèyàn tó gbé wọn jáde lóòótọ́ Bayowa lè jẹ́ bí òkè àwọn kan tó yẹ kó fún yín àbí kankan wọ́n lè má fún yín ṣùgbọ́n ńgbà tí kúrò lábẹ́ Bayowa ṣe bẹ́ẹ̀ padà tó gbé àwọn orí kankan náà jáde. Kí ló wá ṣẹlẹ̀ tó yẹ pé ìyẹn gbogbo nìkan lẹ́wà ń tẹ̀sán tẹpá gbogbo ẹ̀ mọ́? Kí ló ṣẹlẹ̀ táyì náà tẹ́ ẹ̀ brand kẹ́ package ara yín? Ẹ package ara yín náà. Kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ brand kẹ́ package ara yín? Tó sì jẹ́ pé ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ Bayowa yìí kò yẹ kó máa lọ báyìí. Ẹ tó wá jáde pé ṣe ní ọdún mélòó kan sẹ́yìn ẹ tó bẹ̀rẹ̀ sí sunkún ẹ tàn kámẹ́rà ẹ sunkún lórí live streaming àbí kílẹ̀ ń ṣe ni. Lóòna kò yẹ kó rí bẹ́ẹ̀ yẹn. Wọ́n ráwọn tí ò ráwọn èèyàn rọ̀ wọ́n lọ́wọ́ tó ní talent pé ìbẹ̀rẹ̀ talent yẹn wà títí tọ́mọ orí gan kọjú ẹ̀yin lọ. Lẹ́yìn èyí kí ló ṣẹlẹ̀ lọ́wọ́ tá a wà yìí tí ẹ pé ìfà ẹ̀gbọ́n ẹ̀ lè brand kẹ́ package brand yín bí kankan. Ok, ẹ jẹ́ mi fọ́nrán kan hàn yín mo ń bọ̀. Ẹ ti rí fídíò yẹn. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí èmi ò fi tàbùkù mi ò dẹ̀ sì fi bú wọn. Ok, ẹ wo live yẹn mi ò wá mọ̀ bí àánú studio bí tán wà ló ti ní noise àbí bóyá mic àbí kan tán lò ní. Ok, ẹ wo ilé báyìí normally tá la fẹ́ wo live báyìí tá bẹ́ fi gbé bí iṣẹ́ owó ńlá ìyẹn fún àǹtí pé kó máa bọ̀ ẹ bá mi kọrin. Orí kan tó bá àǹtí bá rí brand ara wọn kan ní live band tó wà òkè dáadáa live band kan dẹ̀ rí brand ara wọn kan máa ṣe ìrìnàjò kan máa wọ́n ti orúkọ ti wà ńlẹ̀ wọ́n lè fi orúkọ yìí gan kan kí ló tiẹ̀ ná wọn gan láti fi bẹ̀rẹ̀ content kò sí kan tó burú bẹ́ẹ̀ kan bẹ̀rẹ̀ content àti pé gbà tí ẹ ń rìn èèyàn mélòó lẹ́yìn fúnra ẹ̀gbọ́n fà lọ́wọ́ sókè kan tí ò ń yé lómi nìyẹn tí wọ́n bá ti ń rìn èèyàn mélòó ni ẹ ti fà lọ́wọ́ sókè tẹ̀ dìde gbà kò síyàn tí ò mọ̀ yóò ṣọ̀ fún mi bó ń wọlé kàtẹ́gbà pé lóòótọ́ bóyá ẹ rí gbogbo àwọn royalty tó wọlé nínú àwọn abọ́ àbí nínú àwọn ìtẹ̀ release ṣùgbọ́n ẹ fẹ́ sọ mi pé ńgbà yẹn connection yín pé kò pọ̀ owó wọlé gba show ṣe kankan kí ló wá ṣẹlẹ̀ tẹ́ pé ẹ sì tún ké ní ọdún yìí ṣé ẹ fẹ́ máa tọrọ owó ni pẹ̀lú pé ẹ̀bùn tọ́lọ́run fún yín àti pé tọ́lọ́run ti fún yín lórúkọ kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ̀mí gùnmẹ̀ láwọn ọmọ tó wà láyé òde òní lórí tó ń kọ bẹ́ẹ̀ kan rí package yín àbí kẹ́ rí brand ara yín ni tó fi dípò dojúmọ́ ẹ ṣe lè báyìí lọ́dún 2026 báyìí àti ìmọ̀ ẹ̀ tẹ́ fẹ́ ṣe ní ọdún tó ń bọ̀ àbí tẹ́ fẹ́ ṣe ní next 2 years ṣé táwọn ìbá tó wá dáwó fún yín tán báyìí tó bá tó wá dùn bí ọdún mélòó kan ẹ̀ tún padà wá ẹ̀ tún wá máa ké kò yẹ kó rí bẹ́lẹ̀ and sister Busola Òkè kò yẹ kó rí bẹ́lẹ̀ àtọ̀ ẹjọ́ ọ̀rọ̀ Bayowa ẹ̀yin lè mọ̀ ọkọ tó ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti Bayowa ìyẹn ti lọ nìyẹn ó dẹ̀ ṣẹlẹ̀ máa ṣe kò sí kò tẹ́fẹ́ tó bá ti wá le jù pé bí òkè
ó lelelele pé ókè ẹ fẹ́ kúrò lórí ẹ bí akẹ́wọ́ náà kẹ́kọ́ mú lẹ́gà kíní kẹ́ mú sí gbà yẹn ẹ gbé wọn lọ court ẹ stop àti máa sunkún kan tí ò ní túmọ̀ lórí social media kò séèyàn tí ò ní ìṣòro gbogbo èèyàn ló ní ìṣòro tó mọ̀ kan tó ń bá ká o ọlọ́run ẹ ti fẹ́ yín ṣe ẹ ti lórúkọ ẹ ti ní connection gbogbo àwọn olórin wọ̀nyí àtàwọn tíátà gbogbo náà gbogbo wọn ọ̀pọ̀lọpọ̀ náà ni wọ́n mọ̀ ìtẹ́ ti kílìkì mọ́ kí ló ṣẹlẹ̀ tẹ́ ń wá sórí social media tẹ́ wá ń sunkún every time ẹ jọ ẹ lọ yí padà ẹ má padà gbé ẹkún egbére kọ̀ọ̀kan wá sórí social media mọ́ gbogbo alámọ̀kọ́ tá à ń face ẹ lè mọ ní kí n jẹ́ àyìn tèmi sí ẹ wo a tún máa mú nǹkan mi sọ ìyẹn lórí ìyẹn YouTube channel yìí ẹ bá mi share ẹ jẹ́ kó lọ fà ẹ comment ẹ likes kí ló náà tí ẹ tún fẹ́ ìyẹn kí a sọ̀rọ̀ lórí movie kò ní fẹ́ ká sọ̀rọ̀ lórí àbí ká tún review àbí ká sọ̀rọ̀ nípa ẹ̀ ìyẹn lórí channel yìí bá mi fi sí abẹ́ comment section catch ya. If you enjoyed this video, don't forget to comment and subscribe.